ó yẹ ká ṣe ti Portable náà, ó yẹ ká analyse ọ̀rọ̀ Portable. Káì, ọ̀rọ̀ Portable àti Olórí Dami. Once a queen, always a queen. Queen Dami, báwo ló ṣe wá jẹ́? Báwo ló ṣe rí ẹ̀yin tèmi? If this is your first time coming across me, èmi Hajia on point. Or o lè sọ pé Hajia on point by 2. Ẹyẹ méjì kì í jàṣà, ọ̀rọ̀ lọ́kọláya máa ń jẹ mí lógún. Irú èwo tí ni tàwọn Portable àti Queen Dami? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ nígbà tí alákọ̀ọ́kọ́ ta kọ́kọ́ gbọ́ pé ìyàwó Aláàfin Ọ̀yọ́, may so rest in perfect peace, ó fẹ́ Portable? I was shocked. I was so shocked. But àwa nígbàgbọ́ pé Ọlọ́run ló mọ ọkọ ìyàwó ojú ọ̀nà. Ọkọ tó dẹ̀ báyàn kalẹ̀ wàláhì Ọlọ́run ọba ló mọ̀. La bá gba kádàrá ni wọ́n bá ń bẹ̀rẹ̀ àníyàn wọn lọ. Wọ́n máa lọ máa ṣeré lórí live, wọ́n máa ṣeré lórí live, wọ́n máa post ẹ̀. Mo ní this is good. After all, ọkùnrin lè fẹ́ ìyàwó méjì, mẹ́ta, mẹ́rin tó bá lè nífẹ̀ẹ́ wọn déédéé. Portable dẹ̀ máa ń ṣòbí ẹni pé òun nífẹ̀ẹ́ wọn. Yes, ó gbalé fún mansion, ó ṣe ṣọ́ọ̀bù sábẹ́ ilé yẹn. Bẹ́ẹ̀ náà ló ṣe fún ìyàwó alákọ̀ọ́kọ́ rẹ̀ náà, Bẹ́wàjí. Ṣàdédé ni arábìnrin yẹn ló ń ṣe live ni Portable ní àbó fẹ́ bàjẹ́ fún ẹni ìyàwó ilé tó yẹ kó mọ ṣe social media, ó yẹ kó mọ ṣe live, ṣó yẹ kó mọ ṣe live, ṣó yẹ kó mọ ṣe live. Ibi tí wàhálà ṣe bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀yin tèmi. At the end of the show, Portable mọ̀ sọ kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀rọ̀ o. Portable mọ̀ yẹ̀yẹ́ queen o. Portable mọ̀ wọ́ Ìbàdàn lẹ́lẹ̀ o. Portable mọ̀ wọ́ Ọ̀yọ́ Aláàfin lẹ́lẹ̀ o. Portable mọ̀ ó mọ̀ wọ́ mi lè sọ pé wọ́ Ọba Lámídì mi because the man àwọn ti lọ, wọ́n ní let the dead rest. Portable mi ò mọrú èèyàn náà. Ọlọ́run o. Mi mọ̀ nǹkan tí mo fẹ́ sọ. Tó bá jẹ́ pé báyìí ni gbogbo àwọn young boys ṣe máa ṣe, tó bá jẹ́ pé báyìí ni gbogbo àwọn young boys ṣe máa ṣe, ǹjẹ́ àní advice àwọn ọmọ wa kí wọ́n lọ fẹ́ àgbàlagbà? Àgbàlagbà ò ní ṣe báyìí. Àgbàlagbà ò ní disgrace ìyàwó. Yes, bóyá oníkíyàwó rẹ̀ mọ̀ ṣe life mọ́ wá lọ ṣe life. Ó ní nǹkan tí ọkùnrin fi mọ́ punish ìyá obìnrin. Nǹkan tí ọkùnrin fi mọ́ punish obìnrin. Ọkùnrin tó ní ọpọlọ, ọkùnrin tó wà responsible, ọkùnrin tó so ń yẹ̀yẹ́. Ó ní bí ọkùnrin ṣe máa ń punish obìnrin tó jẹ́ pé láyé kò ní dé social media yẹn mọ́. Ìwọ wá lò yẹn, ìwọ wá tẹ ojú èèyàn mọ́lẹ̀, ó tẹ́jú gbogbo everybody mọ́lẹ̀, ó tẹ́jú gbogbo àwọn ará Ìbàdàn mọ́lẹ̀. Ìwọ sọ nínú ọ̀rọ̀ rẹ Portable, ó ní ìwọ ṣe POP fún Queen Dami, ó ní ṣé wọ́n rí irú ẹ̀ ní Ìbàdàn. Ó sọ yàmàyàmà Portable, ó sọ yàmàyàmà. Tí èèyàn bá ti ń porúkọ èèyàn tó ti ṣaláìsí, tó ti kú, ó respect èèyàn tó ti kú nìyẹn. Bó ṣe sọ̀rọ̀ Queen Dami tó tẹ́jú mọ́lẹ̀, tó ṣe ṣàkàṣàkà, tó o tún tabá ọba tó ti kú, ó show respect fọba yẹn Portable. Ṣé bí àwọn young guys ṣe máa ń ṣe lélẹ̀? Àkókò bí ọmọ ẹgbẹ́ àgàn, kàkà tí yóò fi fẹ́rù irú ọkùnrin tó máa ṣe obìnrin ṣàkàṣàkà, ìyẹn á sì lọ fẹ́ àgbàlagbà, ìyẹn á sì lọ fẹ́ àgbàlagbà. Torí mo mọ̀ pé àgbàlagbà ó máa respect culture, á respect culture Ìbàdàn, á respect culture Ọ̀yọ́ Aláàfin, kò ní fi insult former queen no matter what. Queen Dami ó mà ṣe o. Queen Dami ó mà ṣe o. Ó mà ṣe o. Ó mà ṣe o. Wo ayé rẹ níta. Portable ní twosome ló ń fi pàdé ẹ. What a shame. Twosome ló ń fi pàdé ẹ. Ó lóun dú ọ̀rẹ́ rẹ̀, òun wá dú ọmọ ẹ. Is that true? Is that true? Ó mà ṣe o. Ẹ̀yin tèmi, ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ Portable díẹ̀. Tí àsìkò bá wà, mo lè show ọ̀rọ̀ náà. Ọ̀dọ̀ Queen Dami ti jáde, ó fẹ̀dùn ọkàn rẹ̀ hàn, ó sunkún. But tá bá ní ká calculate ẹ̀, Queen Dami ò lẹ́nu bí Portable. Queen Dami ò lẹ́nu bí Portable. Ìwọ náà as a queen, ó yẹ kó respect ara rẹ̀. Kò yẹ kó tún mọ dá Portable lóhùn. Kò yẹ kó tún mọ dá lóhùn. Bó ṣe ń dá lóhùn yẹn, ó tún wá ń drag ara rẹ̀. In fact, ó bá kàn lọ solo. Queen Dami, ó bá kàn lọ solo. Bẹ́ẹ̀ mi fẹ́ bèrè, ṣé lóòótọ́ ni pé twosome
ó ní Portable fi pàdé ẹ̀. Tó bá jẹ́ pé twosome ní Portable fi pàdé rẹ̀, that is a shit. Òun náà ni wọ́n fi ń drag former queen Ọ̀yọ́ Aláàfin. It's a slap. Mo sọ fún yín, a queen always a queen. Queen Dami, lọ repackage ara ẹ̀. Lọ repackage ara ẹ̀. Kìí ṣe pé to be sleeping with men. Repackage ara ẹ̀. Kí ni ìwọ fẹ́ ṣe on your own to bring you out as a queen that you are? A beautiful queen at that. Ẹ wo ọ̀rọ̀ kọ́rọ̀ tẹ́ wá ń sọ. Portable sọ̀rọ̀. Ó ní kódà Queen Dami ó wà lára àwọn tó pa ọba, may his soul rest in peace. Òun náà jáde wá, ó ní it is a lie. Ó lóun ti kúrò lọ́dọ̀ ọba a year later kí ọba tó wá ṣaláìsí. Tó bá yẹ kí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ yìí ni, wọ́n fẹ́ investigate ọ̀rọ̀ yìí ni, ó yẹ kí wọ́n lè invite Portable pé ọ̀rọ̀ tó sọ yẹn kó wá expatiate. Èèyàn kì í jáde sọ̀rọ̀ yàmàyàmà. Ó ní evidence, ó ń sọ̀rọ̀ yàmàyàmà. Kai, Portable sọ̀rọ̀ o, ẹ̀yin tèmi, Portable sọ̀rọ̀. Àwọn ẹ̀dá kan báyìí, àwọn ẹ̀dá kan wà bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Wọn ò fẹ́ kẹ́ ẹ ta ìdọ̀tí sí wọn lára. Wọ́n á yan. Kódà kó jẹ́ ìyá wọn ni, A'udhu billahi minash shaitani rajim, nínú àwọn ọmọ náà. Bó ṣe ìyá wọn ni, bí wọ́n ṣe yẹ̀yẹ́ ìyá wọn nìyẹn. Àwọn míì ìyá wọn máa ń wò wọ́n lọ́kàn, wọ́n máa ń wò wọ́n. Àwọn míì ìyá wọn ti lock wọn. Wọn ò fẹ́ kí dọ̀tí. As a man, wọ́n insult ẹ. Why not keep quiet? Ẹ wá dúró ọ̀rọ̀ ńláńlá tí Portable sọ. Ẹ wá dúró ọ̀rọ̀ ńláńlá. Àwọn ọ̀rọ̀ tí Portable sọ, they are subject to investigation, ẹ̀yin tèmi. They are subject to investigation. Ọ̀rọ̀ yẹn kan. Ẹ gbọ́ díẹ̀, just ṣokoli. Olóṣó la fi pàdé. Níjọ́ tí mo pàdé ẹ̀, twosome ni mo ṣe. Ìyẹn Queen Dami ló bímọ fún Aláàfin Ọ̀yọ́. Mo jó rẹ̀. Ẹlẹ́kejì tó tún wá, ó tún mú dọ́tà ẹ̀ wá. Mo jó dọ́tà ẹ̀. Ó wá ní kí n jọ pé kí n sẹ́kù pẹ̀lú òun, pé kí n síríọ̀sì pẹ̀lú òun. Mo lè fi níyàwó lé o. Báwo bá lé mi jẹ́ oní kí n jọ, mo wá síríọ̀sì pẹ̀lú olórí burúkú ẹ̀wẹ̀ wọlé tí mo gbà fún. Máa ṣàlọ́ gbé. Ilé POP kò sí nìbàdàn, sí lọ́yọ̀. Wọ́n ní POP ò sí nìbàdàn, kò sí lọ́yọ̀. Ẹ̀yin ará Ọ̀yọ́, ẹ sì ń invite wa sí. Ẹ̀yin invite wa wá sí Ìbàdàn. Ẹ̀yin invite wa wá sọ́yọ̀. Àṣẹ ẹ̀ ní POP. Portable ń sọ̀rọ̀ ọmọ rọra. Rọra. Olórí burúkú ni. Olórí burúkú. Thank God. Ẹ wò, omi kú pẹ̀lú ìyàwó mi, ó fẹ́ balẹ̀ mi jẹ́. Gbogbo àwọn ìyàwó mi tó bímọ fún mi ló bí kú pẹ̀lú. Ọlọ́run ló ní kó má balẹ̀ mi jẹ́ lórí burúkú. Wá mi ò tiẹ̀ gbọ́ Ọlọ́run ó ṣe o. Èèyàn tó fògùn mú mi. Mo gbọ́ngbọ́n ló fẹ́ fògùn mú mi ni. Orógun oko ó ti padà sá lọ. Queen Dami yẹn olórí burúkú tó bímọ fún ọba Aláàfin, ilé Aláàfin lórí burúkú, mo bá tọ́jú ọmọ. Ọlá Aláàfin ni mo wò mọ́ lára. Ẹ wo molest. Ikú bàbá yèyé. Olórí burúkú ẹ wo bẹ́ẹ̀dì wèrè. Ẹ bá lọ wo bẹ́ẹ̀dì síbẹ̀. Mi ní gba èsì ó gba gbogbo ẹ̀. Olórí burúkú. Nínú nọ́mbà ìgbà tí mo fẹ́ máa déètì ẹ̀, mo gbá fóònù ẹ̀. Gbogbo àwọn tó máa wá kí Aláàfin Palace lóńdó. Kò sóhun nìkan wà táwọn ìyàwó ilé ẹ̀. Àwọn ìyálé ẹ̀ gbogbo ẹ̀ wò. Gbogbo àwọn tó máa wá ń ṣorin àwọn olórin Palace. Àwọn tó wá fíṣítì ọba lọ ti dún ogun ọ̀la nínú kọ́tàtì wọn. Àwọn ọlọ́pọ̀ bá. Ṣé ẹ wò ó lè pa mí bó o ṣe pa ọba yẹn o. Ẹ̀yin tèmi, allegation ńlá. Gbogbo àwọn tó wá máa ń ṣeré fún wọn ní Palace. Bí àwọn Fuji musician wo. Ẹ̀yin tèmi, eléyìí ga Portable. Ẹ̀yin Ọ̀yọ́ dà. Ọ̀yọ́ Aláàfin, this needs to be investigated. It needs to be investigated. Wọ́n ní àwọn ni wọ́n pa Ọ̀yọ́, àwọn ni wọ́n pa ọba, pé gbogbo àwọn musician tó ni wọ́n fẹ́ Ọ̀yọ́ Aláàfin. Ṣé Palace wọ́n sọ di yẹ̀yẹ́ báyìí? This mustn't lie. This needs to be investigated. Ṣé lóòótọ́ àwọn queen yìí ló pa ọba tipẹ́, ọba Lámídì, ikú bàbá yèyé? Well, bàbá ti dàgbà. To my own belief, ikú Ọlọ́run ni. But síbẹ̀síbẹ̀, this needs to be investigated. Ó lè pa mí bó ṣe pa Láàfin Ọ̀yọ́. Ó máa ń lọ ń dókòlé
lẹ́kọ̀ọ́. Máa ń fi Ọ̀yọ́ lẹ̀. Ó máa lọ jókòó lẹ́kọ̀ọ́, ó máa gbàgbọ́ Ìbàdàn kọjá. Gbogbo àwọn olórin tí Aláàfin Ọ̀yọ́ pè kọ́ wá jẹ àjọ. Ẹ̀yin tèmi ẹ má bínú. Mo ní láti sáré lọ answer call kan. Ọ̀rọ̀ Portable, we need to continue. Ẹ wo lẹ́yìn mo ṣe kúrò rè. Máa pọ̀ sí ẹ o. Mo bá tọ́mọ yàrá ọmọ ẹ̀rín. Ó tún kọ́ àwọn àbúrò kó fámílì wà. Eléyìí burúkú. Òun rè kì í ṣe rè. Gbogbo ẹ̀pẹ́. Kò rọ́mọ bí. Àdópa àdófẹ́kù. Àdódò. Àdóṣẹ́yún ó máa ń ṣẹ́yún ni. A ní mo tún ti rí píríọ̀dù mi o. Ìwọ ò ṣe má máa rí píríọ̀dù yẹn. Ó tún rí píríọ̀dù. Àgbákò. Ilé tó ń gbé ìsàlẹ̀ rẹ̀ ni mo gba ṣọ́ọ̀bù sí fún. Ṣé olórí burúkú ẹ wọlé? Ẹ̀yin tèmi, tẹ bá fẹ́ ó yapa tó social media, tẹ bá fẹ́ oríṣiríṣi ẹ lọ social media, tẹ bá ti tẹ Portable àti Queen Dami. Ẹ̀yin tèmi, ó lágbára. Èwo rirú eléyìí? Àkúkù bí ọmọ ẹgbẹ́ àgàn, àkúkù ní ó sàn ju. Wow, total disgrace. Portable ó tẹ gbogbo everybody mọ́lẹ̀ chaka. Gbogbo Ọ̀yọ́ Aláàfin ló tẹ̀ mọ́lẹ̀, gbogbo Ìbàdàn lápapọ̀ ló tẹ̀ mọ́lẹ̀. Ẹ̀yin Ìbàdàn, ó ga jù. Èwo rèé? Mi ìrírú eléyìí rí o, ó ga jù.